ọ̀rọ̀ ti bẹ́yìn yọ o. Alhaji Wasiu Ayinde K1 The Ultimate ó mà ti gbọ̀nà àrà míì yọ sáwọn afọbajẹ àti gómìnà Ogun State yìí Dàpọ̀ Abíọ́dún kódà local government. Mo sọ fún yín, mo ní ọ̀rọ̀ yìí yóò máa lẹ́yìn àjàǹtí èlé. Ṣùgbọ́n kí ni update lórí Àwùjalẹ̀ tìjẹ̀bú Òde eléyìí tí Alhaji Wasiu Ayinde tó fẹ́ jẹ? Gbogbo ẹ̀ ní fọ̀gbà yẹn gà fún yín nínú fídíò. Mò ń bọ̀ náà. Olówó láyà ó mọ̀yàn. Olówó láyà ó mọ̀yàn. Mo ti sọ fún yín, mo lóye Àwùjalẹ̀ yóò gbọ́dọ̀ lọ. Àyìndé mi o, ipò ọba dára o, ipò ọba. Ipò ìwù mi lọ́pọ̀lọpọ̀, mo sì máa dé ibẹ̀ o. Mo sọ fún yín, mo ní tí èèyàn bá lówó tó láyà tó tún mọ̀yàn, èèyàn gẹ́gẹ́ bí K1 The Ultimate ti sọ, tí bá ń fa nǹkan ó tó lè mọ̀jà mọ́ lọ́wọ́. Àfi tọ́lọ́run bá ti kádàrá pé ẹni náà kò ní débi intansọ. Ṣùgbọ́n kí wá ní update gangan lórí Àwùjalẹ̀ tìjẹ̀bú Òde? Ṣé ẹ mọ̀ pé mo sọ fún yín nínú fídíò mi? Ẹ̀yin tẹ́ ẹ bá tí ì lọ wò, ẹ lọ wò lórí péèjì wa. Mo sọ fún yín kó tó dàsìkò inú, mo ti kọ́kọ́ sọ fún yín, mo ní ilé ẹjọ́ ni ó padà yanjú ẹ̀. A tún wá ṣèkan, mo sọ fún yín náà, mo ní wípé ṣé ẹ rí K1 The Ultimate tẹ́ rí hùn kó tó lè mọ̀ jẹ́ Àwùjalẹ̀ tìjẹ̀bú Òde. Yóò lágbára o. Ṣùgbọ́n kí n tó wá fọ́gbà yín gà pátápátá kí inú yín ó lè dùn, ẹ kọ́kọ́ gbọ́ ohun tí màdámù yìí sọ. Mò ń padà bọ̀. Wàsíù àmọ́ Wàsíù rí o. Ohun tó sáyìn kò sí ẹbí owó sanwó ẹbí kankan ń bẹ̀rù ẹnìkan kò mọ̀ nípa tó sáyìn o. Bóyá ó gbowó lọ́wọ́ Wàsíù lè lọ sáyìn fún ẹ. Wàsíù ń sọmọ òdì náà àti òbòdì náà ta àmọ́ rí o. Kò ń ṣẹ́bí fún ṣẹ́gun wa. Jàdí àrà rí ni àzọ kò ń sọmọ kò ń sọmọ Adébẹ̀rù o. Ó má bẹ̀ jẹbúrú fún wa àmọ́ rí o. Àbáyọ̀mí òdì náà òun ló fẹ́ dẹbẹ́rú pẹ̀lú Wàsíù àmọ́ Wàsíù rí o. Wàsíù pẹ̀lú ọmọ Jàdí àrà fọ̀ṣẹ̀gbọ̀n àrí nínú àṣù o. Ẹ rí gbé fídíò lé ní àwọn ẹbí Jàdí àrà èèyàn abala kan níbi ìfòsẹ̀gbọ̀ eléyìí tí wọ́n ṣe kété tí Wàsíù tó submit lẹ́tà èèyàn tí ọmọ ọba Ọmọ́táyọ̀ tó bá a sign. Ibẹ̀ yẹn gan kọ́ là ń lọ, update tó wà ńlẹ̀ la fẹ́ sọ fún yín. Ṣùgbọ́n a gbọ́dọ̀ mú wá ní kúlẹ̀kúlẹ̀ látàrí àwọn kan tí ò tí ì mọ̀bi tó ti ń bọ̀ àti tí wọn ò tí ì mọ̀bi tí ọ̀rọ̀ Àwùjalẹ̀ tìjẹ̀bú Òde dé àti pé ibo ní ń lọ. A ti sọ fún yín, a ní ilé ẹjọ́ ni ó padà dá. Bá a ṣe wá ń sọ̀rọ̀ yìí, ipò ọba dára o, ipò ọba. K1 The Ultimate ó ti gbé ìgbésẹ̀ tó lágbára tó sì ṣeé ṣe. Mo sọ fún yín, mo ní tí èèyàn bá lówó tó mọ̀yàn tó sì lágbára nílùú Nàìjíríà tá a wà, lórílẹ̀‐èdè Nàìjíríà tá a wà, ní tó bá nawọ́ sí ó tó lè má mú àfi àánú Ọlọ́run ló kù. Wasiu Ayinde ó ti wá ìgbésẹ̀ wo ni Wasiu Ayinde gbé? Wasiu Ayinde ó ti kọ eyín, ó ti lọ sílé ẹjọ́ èèyàn nílùú Ogun State. Ó pe gómìnà Dàpọ̀ Abíọ́dún, ó pè lẹ́jọ́. Ó pe local government, ó pè lẹ́jọ́. Ó wá pe àwọn ìdílé ọba, ó pe àwọn afọbajẹ, ó pè wọ́n lẹ́jọ́. Kí ló sọ? Ó ní wípé kí wọ́n tiẹ̀ kọ́kọ́ dá jíjẹ ọba Àwùjalẹ̀, kí wọ́n kọ́kọ́ dá dúró. Ẹ sì mọ̀ pé nínú fídíò mi kan mo sọ fún yín, mo ní pé ìdí táwọn ìdílé Jàdí àrà ṣe mọ̀ pé wọ́n ní Monday tó lọ yìí ló yẹ káwọn yan ọmọ oyè, ṣùgbọ́n wọn ò padà lè yan ọmọ oyè látàrí ìgbésẹ̀ ńlá tí Wasiu Ayinde tó gbé. Ó ti pa àwọn ẹni bí ẹni, ó ti pa àwọn èèyàn bí èèyàn. Torí pé tí wọ́n bá ti yan ọmọ oyè, ó ṣeé ṣe kó lágbára fún Wasiu Ayinde láti lè gbé ìgbésẹ̀ míì látàrí pé ọmọ oyè ó ti wà ńlẹ̀. Ṣùgbọ́n tí ò bá tí ì sọ ọmọ oyè ńlẹ̀ títí tí wọ́n fi yanjú ọ̀rọ̀ aáwọ̀ pé ṣé ìdílé Jàdí àrà ló ti wá àbí ilé Jàdí àrà kọ́ ló ti wá, ṣé ẹ mọ̀ pé yóò padà easy fún láti lè ṣe kí ni o, láti lè jẹ Àwùjalẹ̀. So bá a ṣe wá ń sọ̀rọ̀ yìí, Wasiu Ayinde ó ti gbé gbogbo wọn lọ sí ilé ẹjọ́. Ó sì pàṣẹ fún ilé ẹjọ́, kò pàṣẹ fún ilé ẹjọ́, ó ń sọ fún ilé ẹjọ́ wípé kí wọ́n tiẹ̀ kọ́kọ́ dá jíjẹ Àwùjalẹ̀, kí wọ́n kọ́kọ́ dá dúró. Ìdí ni o, mo sọ fún yín nínú fídíò mi. Mo ní wípé Wasiu Ayinde submit lẹ́tà. Ọjọ́ kejì wọ́n dá lẹ́tà padà fáwọn ọmọ Wasiu Ayinde rí. Tí fi yé wa wípé ìgbésẹ̀ náà ti yá jù, investigation náà ti yá jù
láti lè mọ̀ yí pé Wasiu Ayinde ṣe ọmọ ẹbí yín lọ́jọ́ kan ṣoṣo. Mo sì sọ fún yín kó tó di pé ọba Àwùjalẹ̀ wàjà, wọ́n ti fi Wasiu wọ́n fi jẹ olórí ọmọ ọba Akilẹ̀ Ìjẹ̀bú Òde, tí í ṣe yí pé ó ṣeé ṣe kó jẹ́ pé òun náà wà lára kan láwọn àwọn ọba ṣùgbọ́n àwọn ọmọ ọba ní kì í ṣara wọn. Ọ̀rọ̀ ti di ilé ẹjọ́, ọ̀rọ̀ ti lẹ́yìn, ẹ jẹ́ á máa wo ohun tí ilé ẹjọ́ wàá sọ. Tí ilé ẹjọ́ bá fi lè dá yí pé lóòótọ́ ni Wasiu Ayinde ó jẹ́ kan lára àwọn ọmọ Jàdíàrà, ó ti tán nù. A jẹ́ yí pé ó ṣeé ṣe kó jẹ́ pé Wasiu Ayinde K1 The Ultimate ni wọ́n fà kalẹ̀ gẹ́gẹ́ bí ọmọ oyè iyùn ìdílé Jàdíàrà. Ohun tó bá sì fi lè mú tí wọ́n bá fi fa Wasiu Ayinde kalẹ̀ gẹ́gẹ́ bí ọmọ oyè, èmi ò fẹ́ rí n tí ó fẹ́ yẹ o. Ẹ tún gbọ́ eléyìí náà. olówó láyà ọmọ èèyàn. Ẹ wo ẹ mọ́ jẹ́ á tanra wa jẹ́ lórí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí. Tá a bá ń sọ̀rọ̀ nípa ẹni tó mọ̀ọ́yàn jù iyùn ní ìgbà tá a wà yìí, ó tún mọ president, òun àti Bọ́lá Ahmed Tinubu wọ́n jọ wà ní. Ṣé ẹ wá lérò fún mi pé tí wọ́n bá fi yan Wasiu Ayinde lọ́mọ oyè, president Bọ́lá Ahmed Tinubu kọ́ wá lè pàṣẹ fún gómìnà Dàpọ̀ Abíọ́dún pé òun ni kò jẹ́. Mo sọ fún yín, ẹ lọ wo history èèyàn K1 The Ultimate gẹ́gẹ́ bá a ṣe ṣèwádìí, wọ́n ní kò sí n tó náwó sí tí ò tẹ̀ lọ́wọ́. Ẹ ti rí i pé n tó bá gbà láàfún ni, torí pé àwọn eléyìí mọ̀ọ́yàn, àwọn eléyìí lówó, kí wá ló tún kù tí ò lè fi. N tó múyàn tó fi lágbára láti lè kọ́kọ́ dá yín dúró pé wọn ò gbọdọ̀ tí ìkọ̀kọ̀ yan ọmọ oyè kankan. Ṣé ẹ sì bí èèyàn kan lásán ó lè ṣe ohun tí Wasiu Ayinde ṣe ni? Tó bá jẹ́ pé èèyàn kan lásán ni tí ò yẹ ṣe gbajúgbajà, wọn ó ti gbẹ̀yìn gbèrú, wọn ó ti yan ọmọ oyè láti jọ Monday. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí ipò Wasiu àti gẹ́gẹ́ bí agbára gbogbo tó mọ̀ọ́yàn, ẹ wo agbára, ẹ wo ipò, ẹ wo mímọ̀ọ́yàn. Bóyá ẹ̀yin olólùfẹ́ mi tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ̀yin wọlé ìjọ ẹ bá tẹ subscribe ní sórí YouTube channel wa yìí. Ẹ ti mọ̀ pé bó bá ṣe ń sún ẹ̀yin oníkànnì ayélujára náà la máa ń tẹ̀lé, ó ń wọ́ báyìí, a máa ń tẹ̀lé ni. A dẹ̀ máa ń mú wá fún yín, a máa ń gbé yín débẹ̀, a máa ń ja yín tán bó ṣe ń lọ níkànnì ayélujára ni. Bóyá tí a ṣe subscribe button sórí YouTube channel yìí, ẹ tún wá rí notification bell, ẹ tẹ̀ ẹ́ lẹ̀ tó dájú pé tá a bá ti drop update, ẹ máa tètè máa rí ìyẹn ní ojú móhùnmáwòrán yín. Kí ni èrò tiyín? Ṣẹ́yìn ò lérò pé Wasiu Ayinde òun ni ó jẹ Àwùjalẹ̀ ti Ìjẹ̀bú Òde eléyìí tí wọ́n ń bá bọ̀? Lérò tèmi kí Wasiu Ayinde tó lè mọ́ jẹ́ bóyá alágbára kan náà wà nínú àwọn tí wọ́n jọ ń dò tí wọ́n jọ figagbága. Ṣùgbọ́n lérò tèmi tá a bá ní tanra wa jẹ, ó ṣeé ṣe kí Wasiu Ayinde ó lè yóò gbọ́dọ̀ lọ Ayinde mi o.